O ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn tuntun tí bàbá wa olùbàdàn ilẹ̀ ìbàdàn ṣẹ̀ṣẹ̀ fi jẹ orí ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn tuntun èyí tí àti ìfẹ́ rírú ẹ̀rí tí wọ́n jẹ́ rú ẹ̀rí ńlẹ̀ yorùbá bí ńlẹ̀ ìbàdàn tẹ̀sí jẹ́ alákọ̀ọ́kọ́ bàbá mọ̀ kíyín o a kí yín kú oríire náà bàbá oyè náà ó mọ̀ rí bẹ́ẹ̀ ẹ lò pẹ́pẹ́pẹ́ bàbá. Bàbá ọ̀rọ̀ kan ló fà á tí mo fi gbé yín wá sórí ètò lónìí gẹ́gẹ́ bí ẹ̀yin yẹn náà wà náà sì mọ̀ lẹ́tọ́ pé àwùjọ ni bàbá wọn yìí sí àìmọ̀ fún olóko ààrẹ onítàn ilẹ̀ ìbàdàn Alhaji Abbas olùkọ́ àgbà náà ni ẹ̀yin tẹ̀ ń wò lójú máàmọ́ràn yìí. Bàbá ọ̀rọ̀ kan tó ń jà ràn ní lókè ògùn sí ìbàràpá láàrin àwọn fúlàní nígbà tí wọ́n ní kí àwọn fúlàní pé kán fún wọn ní gbèdéke ìgbà kan fi gbogbo lẹ́ńlẹ̀ pátá wọ́n sì ní ó ń bọ̀ bàbá mi àwọn làádẹ́ẹ̀dẹ́ bàbá kí lẹ rí sọ̀rọ̀ náà bàbá mi fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lórí ọ̀rọ̀ náà bàbá. ẹ ṣé gan ni atọ́kùn àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba Sàlíù kábíyèsí ọba Sàlíù àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ àkọ́kọ́ tí wọ́n fún wa ní oyè ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2021 tá a wà yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjòyè ìlú ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ yorùbá tí wọ́n rore kàn wá pàápàá àwọn ọmọ yorùbá tí wọ́n ń bẹ nílùú òyìnbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe ààfin bàbá wa olúbàdàn tilẹ̀ ìbàdàn pé ẹ lọ́mọ kan o tó ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ yorùbá tí wọ́n sì pè wá tí wọ́n fún wa lóyè náà tá a lè mí. Bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn alátìlẹyìn mi pátá àmọ́ nítorí àsìkò gẹ́gẹ́ bí ojúṣe tiwa èyí tí wọ́n fi wá jẹ ààrẹ òpìtàn lé lórí iná ni ká máa rán wa létí tá a bá ti gbàgbé àbí tá a bá mọ̀ ká jọ ọmọ yé wa. mo rò pé kìí ṣe ọdún yìí kìí ṣe ọdún méjì kódà kìí ṣogún ọdún tá a ti máa ń gbọ́ pàwọn bòròró wọ́n ń dáná àwọn fúlàní bòròró wọ́n ń dáná wọ́n ń pààyàn wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò ṣe pé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ kódà ó ti tó 30 ọdún àmọ́ wọ́n wá ń wùyẹ́ ìyẹn wọ́n wá débi wípé adìẹ wọn ò rìn mọ́ ní ti wá ń fò fífò adìẹ wọn gẹ́gẹ́ ti wá ó ti ju tàṣà lọ kò síbi tí wọ́n wá ti fò kárí ní gbogbo ilẹ̀ yorùbá wọ́n mọ ilẹ̀ yorùbá ju àwọn àgbẹ̀ àtọmọ yorùbá lọ torí tọ̀sán tòru wọn fi ń rìn. nígbà wá gbọ́ pé olóyè Sunday Igboho wọ́n lọ sílùú Ìgàngàn láti lọ jẹ́ pé àwọn ọba aládé ni wọ́n pè wọ́n o mò ń bọ̀ ìmọ̀múlẹ̀ ọkọ̀ọ̀kan àwọn ọba aládé tí ọba aládé kan nílùú Ìgàngàn bá wá jáde nílẹ̀ ìbàràpá tó sọ pé àwọn ò pe Sunday Igboho ọ̀tọ̀ nígbà wọ́n sì lọ bó ṣe rí ni o ìjọba ọ̀gbà wọn torí pé ẹrú làwọn ìjọba àwọn gómìnà wa nílẹ̀ yorùbá àwọn ọ̀nàrẹ́bù wa àwọn sẹ́nétọ̀ wa ẹrú ni wọ́n lábẹ́ àwọn fúlàní torí náà ẹ̀yọ́ ọmọ wa tẹ́ ẹ já kíkanjú ẹ wá gbà wá ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ní Sunday Igboho ìlú ìbàdàn sì ní olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tó túmọ̀ sí pé ọmọ ìbàdàn ní Sunday Igboho torí pé àti rí ẹni tí èso ọmọ ìbàdàn tó jẹ gómìnà ìbàdàn rí kódà láyé ìgbà tí ọ̀ṣun àti ọ̀yọ́ jọ wà papọ̀ gómìnà wa tó jẹ́ olóṣèlú bọ́lá ìgè ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun ni ọmọ ẹ̀sà òkè ni ìran ẹ̀yà àjẹsà ni torí náà ibi tó bá jẹ́ olúùlú tí àwọn ọmọ ìpínlẹ̀ bá ń bẹ ń bẹ àwọn ọmọ ìpínlẹ̀ ń lẹ́tọ̀ọ́ ń bẹ ẹ̀tọ́ tí àwa tá a jọmọ bíbí ìbàdàn ní làwọn náà ní bí ọmọ ìbàdàn bá ṣe tí ọ̀dà wọn ó sọ pé ọmọ àlè ìbàdàn ni wọ́n lè lé ń lù ú tí àlejò bá sì ṣe tọ́ da ń bàdàn ìbàdàn ọgbà gẹ́gẹ́ bí ọmọ wọn ni ká tó wá sọ pé fundamental right ń bẹ ẹ̀tọ́ yẹn gẹ́gẹ́ bí abínibí. àwa gbọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n ń pa ọmọdé wọ́n ń pàgbà wọ́n ń pa dókítọ̀ wọ́n pa alájà kan tó nílé epo wọ́n ń gbé àwọn èèyàn ń bẹ̀ gbogbo òròyìn sì kan ìjọba lọ́wọ́ torí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ lórí aláàbò kò sí tíjọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ bá lóun ọ̀gbọ́n gbogbo eléyìí kí wàá ló jẹ́ gómìnà fún. wọ́n pa gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ Ondo mọ́sọ́mọ́sọ́jọ́ yẹn àti ìrí ọba kan àti ìrí gómìnà wa kan kó sọ̀rọ̀ odidi ọba aládé ìṣẹ̀ǹbáyé ọba aládé ṣẹ̀ṣẹ̀ fún ìran Ọbàtálá ọba Olúfọ́n ní ìpínlẹ̀ Ondo wọ́n pa ní ìkẹ́kọ̀ọ́ sí torí ẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá náà ni
Sunday Igboho wá lọ gbogbo wa la rí fídíò ń wò àríbọn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní pé a fẹ́ lọ bá wọn bó ló ṣe rí ni wọ́n dojú ìbọn kọ Sunday Igboho tí wọ́n sì gbàbọn lọ́wọ́ wọn tí wọ́n sì wá lọ bá wọn pé tó gbogbo àwọn tó ń pààyàn nílùú wa nílẹ̀ wa ń bì ààfin ṣé ilé àlejò máa ń dáa ju tó nílé lọ ẹ lọ wo ààfin Sẹ́ríkì Fúlàní ẹ lọ wò níbẹ̀ bó ṣe rí nílẹ̀ Ìbàràpá ẹ lọ wà fún àwọn bàbá wa níbo wọ́n ti ń rówó ṣé òótọ́ ni tẹ́ ẹ ti fẹ́ ṣe tí Ìbàdàn tó pin yín pa rẹ̀ lógún Òṣogbo àfẹ́bájọ́ lórí burúkú ọmọ Yorùbá ọmọ àlélẹ̀ Yorùbá ilé ọ̀sọ́ pé tí Sunday Igboho ṣe ọ̀dà ẹ má gbalẹ̀ wa ẹ má pa wá tán ilẹ̀ tí ń bẹ ní ìkápá àwọn ará bí níbẹ̀ ọmọ níye wọ́n wọnú oko dókítà yìí tó wá láti ìlú òyìnbó tó wá dálé sẹ́lẹ̀ wọ́n pa á nǹkan kò sí ṣẹlẹ̀ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nǹkan kan lé lórí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nǹkan kan lórí gbogbo àwọn lọ́balọ́bọ̀ sọ nǹkan kan lé lórí bẹ́ẹ̀ ṣe ṣe ní ìfọ̀n ìpínlẹ̀ Ondo jẹ́ podidi ọba aládé ìṣẹ̀ǹbáyé tí nǹkan kan ò torí ẹ̀ ṣẹlẹ̀ a sọ pé nínú àwọn ọmọ Yorùbá mi náà bẹ tí wọ́n ń dáná ẹ tẹ́ ẹ bá ti mú ẹ fojú ẹ̀ hàn ẹ sì gbé lọ ilé ẹjọ́ tó bá ṣe pọ́ ọmọ Ìgbò ni tó bá ṣe pọ́ ọmọ Haúsá ni tó bá ṣe pọ́ ọmọ Fúlàní ni àmọ́ ẹ ń pariwo àwọn ọlọ́kadà ẹgbàwé kìíní kan àwọn ọlọ́kadà ẹgbàwé kìíní kan àwọn Fúlàní tí wọ́n sì ń lé bí ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n wọlé Yorùbá wá ẹ sọ pé kí wọ́n gba ìwé kankan mo rò pé ń gbọ́ mi ẹ ní wọ́n gba ìwé kankan àdá wọn mọ̀ kò sí ìwé ìdánimọ̀ ta ló fún wọn láṣẹ lórí ilẹ̀ Yorùbá tẹ́sí ń dẹrẹ́njà tẹ́sí ń kọ́ ayére sí ta ló fún wọn láṣẹ kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mú wá kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó mú tiẹ̀ wá kíjọba Oǹdó ó mú wá kíjọba ìpínlẹ̀ Èkìtì ó mú wá kíjọba ó mú wá kíjọba ó mú wá. tó àwa là ń fún wọn láṣẹ o bó lè yóò ṣe wọnú oko olóko sí gbogbo lẹ́ǹkọ̀ láwọn tó ní kò ní ìdílé tó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dúnkokò máwọn èèyàn wọ́n sì ń kọ́ ayére bẹ́ẹ̀ wá ní wọ́n kó kú àṣà wo ni wọ́n ní fundamental right ń bẹ ẹ̀tọ́ yẹn gẹ́gẹ́ bí abínibí Fúlàní ò ní wá máa pàṣẹ ń bì yóò bọ́ lọ pàṣẹ ní Sókótó àkàlẹ́ wọnú oko Sókótó kálá afẹ́ lọ́ máa gbin afẹ́ lọ sòwò kòkó ń bẹ̀ já lọ́ máa gbin kòkó ń bẹ̀. bẹ́yìn ọ̀bá mọ̀ àwa mọ̀ iṣẹ́ tèmi nu ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọdún ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn sọ̀tàn fún yí pé àwọn Fúlàní òróró lẹ̀ Yorùbá Fúlàní òróró lẹ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ títí tá a fi kápá wọn lé ọdún 1840 lógún Òṣogbo. Sábó ń bẹ nìbàdàn àwọn Haúsá wọn ń bẹ ń bẹ tó ṣe wípé wọn ò ní ọba Haúsá ń bẹ kò sẹ́ni kankan tó bá wọn jà láti ọdún 1930 ìní Ìbàdàn ti ń fi baálẹ̀ gbìrà jẹ Olúbàdàn ló fún wọn níwèé àṣẹ tẹ́ bá dé Mọ́kọ́lá wọn ò fi hàn yín mọ́ lẹ́dà rẹ̀ lọ́wọ́ láyé Àbáàsì Alẹ́sìnlọ́yẹ̀ dòní olónìí wọ́n sì gbégbé ayé àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ wọn ti dọ́mọ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá tó ti dọ́mọ Ìbàdàn ń bẹ àwọn Fúlàní jọ̀ǹjẹ́ ti dọ́mọ Ìbàdàn ń bẹ tó káwọn baba ńlá ti wá tó fẹ́ nú àwọn obìnrin wọn ṣùgbọ́n àwọn ẹ̀ ń sọ pé èwo wá lè kágbà ẹ̀ ní kí wọn ṣe Fúlàní Nàìjíríà kí ni wọ́n wá ń bí ìwé àṣẹ fi ń wọ ìlú ìdá ẹni wọn ṣe Fúlàní Nàìjíríà wọn ò sọ èdè tí à ń sọ ní Nàìjíríà wọ́n sì àlejò sì ń wọlé ìṣètò wọn ń dúnkokò mọ́ wa àjẹpẹ́ nǹkan ti dàrú mọ́ ìjọba lọ́wọ́ ìjọba tá à ń ṣe nǹkan ti dàrú mọ́ wọn lọ́wọ́. Sunday Igboho wá lòun fún wọn ní ọjọ́ méje ẹ wá pariwo ìtọ́fà condition tí Sunday Igboho fi fún wọn ìtí Sunday Igboho sọ ni wípé àwọn Fúlàní tí wọ́n pa àwọn èèyàn wa ìtẹ́lẹ̀ mọ̀ wọ́n ẹ kó wọn jáde kẹsì fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ kí gbogbo ayé ó rí i bí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ méje kóra ń ga yín kò bí ìtẹ̀sẹ̀ tó Fúlàní tó bá fẹ́ wá ṣòwò àní ẹ mọ́ ṣòwò Fúlàní tó bá fẹ́ daran jẹ tó bá ti gba àṣẹ àní ẹ mọ́ dẹran jẹ bó ni Fúlàní ṣe lè máa dẹran gbanú oko mi ṣùgbọ́n ìtí òjá lè ṣàṣeyọrí ń bẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba àwọn ìjòyè àwọn mínísítà àwọn ọ̀nàrẹ́bù àwọn èèyàn wa ni wọ́n ń kó àwọn ẹran fún Fúlàní tí wọ́n ń dà á ìdí tá tó ṣe pé gbogbo ariwo tá à ń pa àwọn ọba àpáwá tá kò fi kàn wọ́n nù àwọn gangan wọ́n ń gbàbọ̀dé fún wa bó ní ṣe nífẹ̀ẹ́ àlejò ju ọmọ ìyá mi lọ gómìnà wọ wá sọ̀rọ̀ lórí kọ̀ǹdíṣàn tó fún wọn yí pé tó ẹgbọ́ ẹ̀yọ́ ọlọ́pàá kí ni sẹ́yìn
àwọn tó pa àwọn èèyàn yìí dà ṣé gómìnà wọ́ọ̀ láwọn ọ̀gbọ́ pé wọ́n pa àwọn èèyàn pakúpa ti tàlàájà tí wọ́n pa ti dókítà ẹni ẹlẹ́ni tó dé láti ìlú òyìnbó tó dẹ̀ dálé sẹ́lẹ̀ tí wọ́n pa àtàwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ lórí èèyàn Sunday Igboho kò lẹ́tọ̀ọ́ àti sọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ èmi náà lè sọ pé kéèyàn ó kù lé bàbá mi èmi náà lè ní kéèyàn ó kù ládùúgbò àti bàbá àdúgbò wa jẹ́ ṣebí ni wọ́n pe ètò àlàáfíà láàfin Olúbàdàn nígbà wọn ni pé gbogbo wàhálà yìí náà ni tí nǹkan dàrú mọ́jọba lọ́wọ́ tá a rí nǹkan kan ṣe sí i bó lè yọ sọ ẹ tá a mọ̀ pé ìwọ ló ń ba nǹkan jẹ́ ìwọ là da ìlú rú fi bí ilẹ̀ fún wa àkúpẹ́ ọ ìwé tá a fi talẹ̀ fún ọ̀dà ẹni wọn mú wá ìwé àbọ̀yá alísì ilẹ̀ fún yín ni ẹni wọn mú wá àpè yín irú ẹ̀ wá ṣẹlẹ̀ lóńdó ká ẹ lè mọ̀ pé nǹkan ti dàrú àwọn èèyàn wa lọ́wọ́ a sì fẹ́ mọ̀ bóyá Yorùbá bóyá ìtì ọ̀gẹ̀dẹ̀ ni wá tó gbé tán bá ju àdá sí i ọwọ́ kan ni ó wò bóyá ìrókò sì ni wá tá a bá rọ́ọ̀lù kádàbò tí ó do kàkàkà la fẹ́ mọ̀ Yorùbá sí gómìnà Akérédolú ní ìpínlẹ̀ Ondo ó ní wọ́n fi gbogbo inú gbò rìsáàfù ìjọba lẹ̀ àwọn ò fún wọn láṣẹ tí èyí bá tiẹ̀ ṣe pé ìlú tí nǹkan ti dàrú kí ni wọ́n wá ń bẹ̀rù. gbò rìsáàfù ìjọba. wọ́n wá ń sọ̀rọ̀ láti Àbújá yí pé tó kẹ́ẹ̀pọ́ má ṣe bẹ́ẹ̀ òun fún wọn lọ́jọ́ méje gómìnà ní ìpínlẹ̀ rẹ̀ kí ló kan Buhari pẹ̀lú ìpínlẹ̀ àwọn èèyàn rẹ̀ ló kókó ń bẹ́ẹ̀ bí Buhari bá jẹ́ Fúlàní lónìí Yorùbá ń bọ̀ wá sàárẹ̀ Ọbásanjọ́ sàárẹ̀ kò bàlú ti yín jẹ́ Jonathan sàárẹ̀ kò bàlú ti yín jẹ́ a sì ti rí àwọn bíi kí lorúkọ ẹ̀ Abacha gan nígbà yẹn Abacha bó ṣe gbóná tó kò bàlú ìjẹ́ kí ló dé àwọn múrítà náà bàlú ìjẹ́ àwọn bàlẹ́wọ̀ bàlú ìjẹ́ ẹ wá ń yọ àyọ pẹ́yìn lẹ wà lálágbára tẹ́ ẹ bá wà lálágbára kọ́ mọ lọ́dọ̀ yín Yorùbá òsùn o Yorùbá sì máa ń fẹ́ ìfẹ́ àlàáfíà àmọ́ tí Yorùbá fi lè mú Yorùbá ba ìlú òǹlú jẹ́ ẹ má bàlú wa jẹ́ àwọn ọmọ tiwa náà ń bẹ lọ́dọ̀ yín tí wọ́n ń ṣòwò tí wọ́n sì ń tẹ̀ lófin yín àwa gbọ́ níjọ́ mo ti délé ayé ká wá gbọ́ pé tò nílẹ̀ Haúsá o nílẹ̀ Ìgbò àwọn ọmọ Yorùbá wọ́n ń dáná o ìní wọ́n ń pa èèyàn pakúpa o ìní wọ́n ń jí owó gbé o ìní wọ́n ń jiyàn gbé o àgbórí ẹ̀yìn yìí náà ni àtàwọn alábọ̀dé ọmọ Yorùbá tí ń bẹ láàrin wọn torí nígbà àlejò bá fòru wọ̀lú tí ń tọ́ka sí sáré bàbá afọ́jú ẹ fura sáwọn alábọ̀dé èmi ìrọ̀jọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Yorùbá ní ọmọ ẹni ò ní í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì ká tó akáti ẹ̀ dúpẹ́ pé aré akíkanjú náà ọmọ Yorùbá tó dìde sọ̀rọ̀ kíní kan bó ti fẹ́ kíjọba ọmọ o ẹgbẹ̀rún Sunday Igboho ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ̀rún Sunday Igboho ń bẹ nílẹ̀ Yorùbá ẹ méjà fasoso o ẹ kìlọ̀ fún wọn ní gbogbo ọmọ Yorùbá ní bẹ lẹ́yìn Sunday Igboho torí pípẹ́ yìí pọ̀ àwọn èèyàn ń pè wá láti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni pé èwo ni à ń ṣẹlẹ̀ kí ló dé tẹ́ńbàdé ìgbà tí wọ́n ti ní wọ́n pààyàn kíjọba sọ o kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ àwọn tí wọ́n rán lọ kí wọ́n sì fi fọ́nrán hàn wá pé nígbà wọ́n pa dọ́tọ̀ àwọn tá a rán lọ nígbà wọ́n pa alájà àwọn tá a rán lọ ní. bákẹ́lẹ̀ làwọn olóṣèlú ti sáà láwọn ọ̀nàrẹ́bù làbújá àní nípínlẹ̀ Ọ̀yọ́ àní láwọn sẹ́nẹ́tọ̀ èwo lọ́ lọ ọbẹ̀ o pé nígbà wọ́n pa àwọn èèyàn wọn ìgbésẹ̀ tá a gbé nì ẹgbẹ́ jáde fún wa ẹja rí kí ló dé ṣé wọ́n pa wá tán ni àlè rìn lójúgbó ọkọ̀ ò lè rìn kò sétò ààbò ẹ sì kó gbẹ̀ náà ọwọ́ ìjọba àpapọ̀ ìjọ àníwọ́n ní wọ́n dọ́lọ́pàá ìpínlẹ̀ ẹlẹ́ ìjọba àpapọ̀ ní rárá kí ló dé sẹ́ fẹ́ pa wá tán ni tí Yorùbá bá bínú agbára yín ò ní ká o tógúntógún là ń kó Ìbàdàn o Ìbàdàn bá ní sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni lọ sógun Ìbàdàn mọ́jà tó fi kára wájú afẹ́ tó bá jọ máa lé lẹ Yorùbá afẹ́ bá jọ máa lé Ìbàdàn gbẹ́ngbẹ́ng ní gbogbo ọmọ Yorùbá òdodo ń bẹ lẹ́yìn Sunday Igboho ìwọ tó bá kàn lọ́mọ̀ Sunday Igboho ọlọ́kọ̀ lọ sí ilẹ̀ Ìbàràpá láti lọ ọjà wọ́n ránṣẹ́ pé àwọn ọba ni ayé sì ti dáyé ìmọ̀ ẹ̀rọ social media gbogbo bí ṣe ń lọ ń bẹ̀ kí wọ́n sọ Fúlàní tí wọ́n bá pa ń bẹ̀ ìjọ náà gbogbo tí wọ́n sì ń sọ là ń gbọ́ pé àwọn tó ń pàwé èèyàn wa tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ ẹ kó wọn ta èyí náà ẹ̀wọ̀n kan kí wọ́n tó dé kí wọ́n ọ̀nà mẹ́ta wọ́n ṣe ìṣẹ́nà mẹ́ta ní ibẹ̀ checking point kí wọ́n tó débi Sẹ́ríkì Fúlàní wà nílẹ̀ Yorùbá láàfin àwọn bàbá wa níbo ni o wọ́n sàmọ́ bí ààfin Olúbàdàn wà ọ̀nà wo wọ́n ṣe ká tó dààfin o. gbàgádà lọ́nà bàbá. láàfin Ọ̀yọ́ ọ̀nà wo wọ́n ṣe o àbíkú bàbá yèyé kọ́ nílé Ifẹ̀ ọ̀nà wo wọ́n ṣe ká tó dààfin nílẹ̀ Yorùbá
gómìnà kan wá ń sọ̀rọ̀ àbí ìjọba kan wá ń sọ̀rọ̀ ọjà gbọ́rọ̀ òṣèlú jùlẹ̀ ọ̀rọ̀ ìlú lélẹ́yìí ọ̀rọ̀ ìlú pápátá lélẹ́yìí iṣẹ́ ti wá sí ní tẹ́ ẹ bá sùn tẹ́yìn tẹ́ ń bẹ́jọba ọ̀bá mọ̀tàn ẹ pè wá àwọ̀ sọ̀tàn fún yín á lù yín lágbo òtàn ẹ lọ wo ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ẹ sì lọ wo lẹ́yìn ogun Òṣogbo mo rò pé ibẹ̀ náà lábàdé bẹ́ẹ̀ ni bàbá tá à ń tẹ̀síwájú gbogbo bọ́rọ̀ ṣe lọ tí wọ́n dálẹ̀ dòdò lónìí ìran rẹ̀ náà láàárín ńlọ́sọ Yorùbá di bó ṣe wà ẹ́ ṣe àrò pé bílẹ̀ Yorùbá ṣe mọ ní tẹ́lẹ̀ ni Ilé Ifẹ̀ tẹ́ ń wọ́n nígbà wọ́n bá máa dàtẹ̀rú mọ́ wa lójú òde àtẹ̀wọ̀n rẹ̀ wá ó mú kinní kan wá Ilé Ifẹ̀ ti wà lẹ́gbẹ̀rún ọdún bíi 5 kí wọ́n tó bí bàbá tó bí Oòduà gangan fúnra rẹ̀ tí gbogbo wa sì mọ̀ ẹ̀lú ló ní Ilé Ifẹ̀ lẹ́yìn àwọn ẹ̀lú àwọn Ọ̀rànfẹ̀ gbà á ń bọ̀ bẹ́ẹ̀ kìí ṣe ẹgbẹ̀rún ọdún mẹ́ta kó tó wá kó Odùduwà kò sí tí wọ́n sọ nílé Ifẹ̀ lónìí wọ́n dá ọkọ̀ Ọ̀rànfẹ̀ ṣáájú kí wọ́n tó dá ọkọ̀ Odùduwà Ọ̀rànfẹ̀ onílé iná gbogbo èyí ò rújú ṣùgbọ́n àwọn tí ọba mọ́tò lè rújú lọ́dọ̀ wọn ṣẹlẹ̀ Ifẹ̀ wá jẹ́ bí ẹgbẹ́ Ilé Ifẹ̀ nígbà tí Herodotus kọ ìwé ó ní nínú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé 5 tí ń bẹ ní Áfíríkà ó ní Ilé Ifẹ̀ jẹ́ kan nínú wọn ó sì kọ̀wé rẹ̀ ní nǹkan bíi 2500 years ago àti ìbí Jesus Christ anabi Muhammadu ètí ìwáyé àìbí Oòduà àìtọ́ Oòduà tí ìdí 1200 yìí lọ gbogbo tó jẹ́ ilẹ̀ Borno gbogbo tó ń jẹ́ gbogbo tá ń pè ní ilẹ̀ Haúsá lónìí ilẹ̀ Yorùbá ló kọ̀ǹtró rẹ̀ dé Burkina Faso dé gbogbo Ghana ilẹ̀ Yorùbá ló ń kọ̀ǹtró rẹ̀ ẹ fún wa ibi tẹ́ wá fún wa mọ̀ ṣé ká tún sá kúrò láyé fún yín ni ṣé ká kúrò láyé fún yín torí náà tí ó bá fẹ́ dogun tí ó bá fẹ́ di ọ̀tẹ̀ èyí tí Sunday Igboho béèrè ní kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mójútó ẹ wá sọ Sunday Igboho fún wọn ní kinní kan ò kíní ń jẹ́ bẹ́ẹ̀ ìjáwá lọlẹ̀ àwa lọ sọ́dọ̀ wọn rí lọ dàlú wọn rú ọ̀rọ̀ ọjà kọ́ ẹ kúrò nílẹ̀ bàbá mi ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wá ń fún wọn lẹ̀ níjọba ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kì wọ́n láyà nu pé bẹ́ẹ̀ ṣe ń pa àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí dáa àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ òṣèlú kọ́ níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nu àwọn tó bá mọ̀ mí ṣùgbọ́n tó bá jẹ́ tó kálukú láàmú fún ọ̀rọ̀ ìlú là ń sọ yìí nǹkan ò lè máa ṣẹlẹ̀ ń lù káwá mọ èyí tí ipa àwa Yorùbá lẹ́kún káwá là ń sọ̀rọ̀ ẹgbọ́n tí ẹgbẹnusọ ààrẹ sọ kò bú ààrẹ gbọ́ ọkàn lanu sọ̀rọ̀ gbàgà ó ń gbè lẹ́yìn àwọn apànìyàn nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí wọ́n ìjọba ìpínlẹ̀ Oǹdó ní wọ́n kú o wọ́n mà pọ̀ dídí ọba aládé ìṣẹ̀ǹbáyé gómìnà kẹ́kọ̀ọ́ ọmọ sọ̀rọ̀ bá kẹ́kọ̀ọ́ ọmọ sọ̀rọ̀ yìí tá a gbọ́ nù wọ́n lọ jàre.